kálẹ́ káàsán káàárọ̀ ní gbogbo bí tẹ́ sí ń gbọ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share. I have important message. Ẹ wò ẹ bá mi share. When we have the right number, I'll speak. So tonight's message is loaded. It's loaded, but kí n tó ṣe tonight's message, ẹ jọ̀ọ́ ẹ bá mi share. And ẹ̀yin tí ẹ bá wà lórí TikTok, ẹ bá mi tẹ́ bá wo ẹ̀yìn mi báyìí tẹ́ wà TikTok, ẹ rí pé Godfather Fàájà àwọn Rotimi, I don't know his post ní kíní Rotimi ní bọ̀bọ̀ yìí. Mo fẹ́ kẹ́ ẹ bá mi pè é. Ẹ bá mi tag ẹ bá mi tag àwọn Fàájà Nation. Ẹ kálẹ́ o, ẹ kálẹ́ gbogbo ẹni tó bá ń gbọ́ mi. So ẹ bá mi share ní yìí ó máa loud. I don't know how I'll put it, but ẹ bá mi share because I have something. I'm not just going to talk. You are going to listen to voice notes. So it's not just talking. So ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi, especially ẹ̀yin tẹ́ wà lórí TikTok, they were familiar with this guy tó pèrè ní Banjo yìí, because ó ti ń sọ katika mo ń gbọ́ àwọn kọ̀ọ̀kan, but mo try because you see this case, this ìyàwó Olúalọ́'s case, fún gbogbo ẹni tó bá ń gbọ́ mi nílé lóko lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. My name is Maureen Badejo. Unstoppable Maureen lèmi. But tonight's own ó wà loaded. Ó náà mo ti sọ fún yín pé mi ò wá sọ̀rọ̀ Olúalọ́ mọ́. But with the look of things, ó ní àwọn kankan tí mo gbọ́, mo gbé sára. But to be sincere with you, látìgbà tí Prophet Adébáyọ̀ ti ṣe fídíò jáde, inbox mi ti kún. What did you discuss with Prophet Adébáyọ̀? What did you discuss with Prophet Adébáyọ̀? What did you... Kí ni Prophet Adébáyọ̀ sọ nípa ọ̀rọ̀ ìyàwó Olúalọ́? So ẹ bá mi share ẹ. Ṣẹ́rí ọ̀rọ̀ Ìyábọ̀. Ó yé Ọlọ́run. Ṣẹ́rí I don't know. Mo fẹ́ kí gbogbo wa ẹ jẹ́ àpá àwọn èèyàn sí ẹ báyìí, àwọn torí TikTok, àwọn Fàájà. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn kọ̀ọ̀kan. Mo decide láti má sọ̀rọ̀. Ó nídìí. Ẹ̀yin TikTok ẹ mo bẹ̀ yín ni ẹ pa tap o. Ẹni tó bá dẹ̀ fẹ́ screen record kó screen record. Tálẹ̀ yìí máa yàtọ̀. Ó yàtọ̀. Ṣẹ́rí nǹkan tí mo gbé jáde. But ẹ̀yin Facebook mi ò fi sí orí Facebook, but the picture I'll post it later. So mo máa jẹ́ kó máa sọ nǹkan tí Pastor Prophet Adébáyọ̀ ó sọ àwọn kọ̀ọ̀kan nípa ìyàwó Olúalọ́. Ṣó ó lo ìyàwó ẹ̀ ni àbí kò lo ìyàwó? Ẹ mọ̀ pé mi ò kì í ṣe wòlíì. Ṣé mọ̀ pé ẹ bá mi pe àwọn ará CAC. Ẹ bá mi pe àwọn blogger wọn, ẹ bá mi pe àwọn ará CAC. Ẹ mọ̀ pé ó ti di ọ̀rọ̀ spiritual, ó ti di spiritual to spiritual, ó ti di prophet to prophet. So ọ̀rọ̀ náà ó ti kọjá level tàwa. Ṣé ń gbọ́ mi ẹ̀yin èèyàn mi? Ẹ̀yin ti TikTok. My sister, I dey. Ẹ jẹ́ kí nọ́mbà yẹn gùnkè sókè lórí TikTok. Ẹ share. Ẹ jẹ́ ká tó bẹ̀rẹ̀ sí sọ. So that tèní àṣírí ńlá ni. Ọ̀nà méjì tún fẹ́ sọ lẹ́ni. Àṣírí ńlá ni. Ṣẹ́rí the first one màá sáré gun, the second one màá sọ. But so ẹ jẹ́ ànìṣó síwájú. Ṣẹ́rí gbogbo wa pátápátá. Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run.
So let me start because the number has come up. For those of you that don't know why Maureen is here, mo fẹ́ jẹ́ kọ́kọ́ clear àwọn kankan lórí ọ̀rọ̀ cyberspace first kí n tó bẹ̀rẹ̀. Ṣé rí gbogbo àtàwà lórí cyberspace lórí case tá à ń ṣe lọ́wọ́ yìí, everybody has the right to treat Ìyábọ̀'s case. Kò síyàn kan tó gbé iṣẹ́ Ìyábọ̀ fún. We are all trying to help. It is not a contract. And mo rí pé ẹ̀yin fàájà, mo try very hard. Mo fẹ́ kí ó di pé àwọn pastor yẹn máa fi wá ṣe yẹ̀yẹ́ pé èdè mú wa, pé à ń jà. Èdè ò dẹ̀ ní mú mi láéláé. Mi ò kì í ṣe ṣágà. I don't do it when it comes to irú àwọn case báyìí. Because I understand perfectly this particular case is a spiritual matter. So I am extremely careful. So mi ò dẹ̀ fẹ́ àjẹ́jẹ́ mi ni mo jókòó ní àwọn èèyàn inbox mi kí n jọ kí n dá sí. For those of you that know me, you know for a long time I don't even talk about pastors anymore. Mi ti ẹ̀ dá sí wọn mọ́ because mi ò ráyè mo mọ̀ wọ́n. Kò jọ èmi lójú. I know pastors and pastors knows that I know them. Mo mọ iṣẹ́ burúkú tó wà lọ́wọ́ wọn. Àwọn dẹ̀ mọ̀ pé mo mọ̀ wọ́n, but ẹ̀yin kọ̀ọ̀kan ni ẹ dá wọn mọ̀. So ọ̀rọ̀ pastor ò jọ èmi lójú. So mo ti rí pé business náà ń ṣe. Mo dẹ̀ and I decided to mo dẹ̀ rọra sún sẹ́yìn, mo dẹ̀ ń wò wọ́n. Wọ́n logo mi náà. So mo kàn ń wò wọ́n ni. But ó dé stage because this particular one mo kàn máa ń wá sórí social media. These I'll just play. Ṣé màá dẹ̀ rọra kúrò ńbẹ̀. Mi ò post nǹkan kan sórí YouTube. Mi owó kọ́ ni mò ń wá lórí nǹkan tí mò ń ṣe. Mi ò wá owó, mi ò wá orúkọ. Tó bá jẹ́ orúkọ ni Ọlọ́run ti fún mi. Tó bá jẹ́ pé nídìí blogging yìí ni nǹkan tí mo ti ṣe. Tó ti gbé mi lọ kóòtù kì í ṣe kan. Mo mọ nǹkan tí mo ti là kọjá. So kì í ṣe ọ̀rọ̀ tẹnu. Tí mi ò bá tiẹ̀ ṣe blogging mọ́, tí mi ò sọ̀rọ̀ mọ́ lórí cyberspace, eléyìí tí mo ṣe sílẹ̀ kò lè parẹ́. But it's so sad. Mo ń wo àwọn oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórí social media. So kí n tó sọ nǹkan tí Pastor Adébáyọ̀ sọ, mo fẹ́ address Rotimi àtàwọn members ẹ̀. Mi ò ń báyàn jà. Kò sí blogger ṣe lè drag mi láyé yìí fún ẹ̀yin tẹ́ mọ̀ mí ní dáhùn. But mo rí pé ìkọjá yìí ti ń bá àwọn kọ̀ọ̀kan. Ọ̀n ọ̀dẹ̀ mọ̀ díẹ̀. Mo fẹ́ sọ ìdí ẹ̀ fún yín. Ó ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí kò yé wọn rárá. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí gbogbo ẹni tó ń gbọ́ mi nílé lóko kó gbọ́ mi dáadáa. Mo máa sọ nǹkan tí Pastor Adébáyọ̀ sọ nípa ọ̀rọ̀ ìyàwó Olúalọ́. Ó confirm ẹ̀ fún mi pé Olúalọ́ lo ìyàwó ẹ̀ ni. But ẹ jẹ́ a ṣe sùúrù. Èmi ò kì í ṣe prophet o. Tèmi ni kí n lọ ṣèwádìí. Tèmi ni kí n lọ ṣe ìwádìí. But wòlíì làwọn. Wòlíì ni Olúalọ́. Wọ́n dẹ̀ confirm ẹ̀ pé àwọn dẹ̀ sọ wọ́n wá síbí báyìí, mo ní oríṣiríṣi, mo ní ìyàwó fún ara ẹ̀ confirm pé ọkọ òun lò òun. Pé ìdí ẹ̀ tó ń fi ń gbẹ nìyẹn. But mi ò fẹ́ sọ̀rọ̀ nípa jẹ́jẹ́ mi tẹ́ mọ̀, mo kàn wá ní Prophet Adébáyọ̀ pè mí. Ó dẹ̀ bá mi sọ̀rọ̀. Mo dẹ̀ ní So but kí n tó lọ síbẹ̀, wọ́n ní ó ń bọ̀. Yorùbá ní àwọn là ń dẹ́ẹ̀dẹ́. Mo máa ń try, mi ò fẹ́ báyàn jà because tabala ń ṣàánú ní ìdá àti ìjà náà. Mi ò ní anything against Fàájà Nation. Rotimi fún ara ẹ̀ mọ̀ pé mo ò ní anything against òun. Rotimi ti jẹ́ follower mi for a long time. Èmi àti ẹ̀ mọ́ra ni.
orí platform mi lèmi ti mọ Rotimi, mi mọ Rotimi anywhere. Mi ò dẹ̀ rò pé mo ní any issue pẹ̀lú ẹ̀ rí. Ìgbà tí mo dẹ̀ rí tán ṣe tán mi ò ń yà síbẹ̀, mi ò ń wo bọ̀. Case Olúalọ́ ni mo kàn gbọ́ Olúalọ́, where is your wife? Olúalọ́, where is your wife? Kíni yẹn mo wá àwọn èèyàn wá ń pè mí pé Sister Maureen ẹ bá wa dá sí mi ní mo dáhùn. But eventually àwọn ìyá àgbàlagbà kan méjì, they are about 80, wọ́n sunkún wá bá mi ní orí inbox pé kí n jọ kí ràn wọ́n lọ́wọ́. I will bring, tí bá fẹ́ jókòó máa mú àwọn messages tí àwọn èèyàn send sí mi. Mo dẹ̀ rí pé Olúalọ́, where is your wife? Wọ́n ti ń sọ tipẹ́tipẹ́. Olúalọ́ ò dá wọn lóhùn. Mo wá wò pé ṣó possible kí ọmọ mẹ́ta àti ìyá sọnù ní Europe ni. So that thing really makes me to begin to feel pé kí ló ń ṣẹlẹ̀ gangan. So mo wá decide pé kí ló really kí ló ń ṣẹlẹ̀. As of the time mo lọ bá Rotimi, mo ní gbogbo nọ́mbà yẹn lọ́wọ́. Mo kàn feel pé jẹ́ kí n gbà jọ má di pé mo lọ sẹ́yìn ẹ̀ because wọ́n ní anybody tó bá máa bá wọn sọ̀rọ̀, and I was just trying to help bóun ṣe help, but mo rí pé àwọn members ẹ̀ they were saying all sort of nonsense, àwọn nǹkan tí ó correct. Mo ì máa address ẹ o, but mi ò fẹ́ ká jà kí àwọn Olúalọ́ má sọ pé èdè mú wọn, èdè ò mẹ́mi o, because mi ò lòdì sí nǹkan tó ń ṣe. Mi ò lòdì sí nǹkan tó ń ṣe. Ṣé nǹkan tí mo ti sọ tipẹ́tipẹ́ mo wá rí èèyàn tó ń sòótọ́, why tí màá fi máa go against ẹ̀? But mo kàn like kí n mọ òótọ́ nǹkan tí mo bá máa lọ ẹ̀wọ̀n, tí bá máa lọ kóòtù, tẹ́ni tí bá máa ṣẹlẹ̀ kí n mọ nǹkan tí mò ń sọ. That was why I wanted to know. But I was really I wasn't happy. Mo dẹ̀ ní kó send number sí mi ẹ̀kan péré náà ni. Àbí Rotimi lè sọ pé òun rí mi, òun rí post òun pé mo gbé fídíò òun, mo lọ ń ṣe láti fi make owó ni. Not for anything. Èmi ti rí ojú rere Ọlọ́run, èmi ti rí àánú gbà. Ọlọ́run nífẹ̀ẹ́ mi, ó sì visit mi. So bẹ́ẹ̀ mi ò fẹ́, mo rí the next tó dẹ̀ máa ṣẹlẹ̀. Wọ́n ní èmi ológo àná, mo dẹ̀ rẹ́rìn. Èmi ò ní ìdá tí máa, ẹ̀yin lẹ mọ ológo àná, ẹ̀yin lẹ mọ ológo èní. Ẹdìyẹ tí ò tí kú ó sì máa jàgbàdo. Àní kò sẹ́yàn tó sọ fún èmi Maureen o kí má ṣe show. Èmi ni mo dá jókòó ńgbà tí mo rí pé àwọn eléyìí ò lè change àwọn tó ń tẹ̀lé wa gan fún ara wọn. Wọn ò fẹ́ change. And I decided to face my business and face my life. But mo fẹ́ ká ẹ mọ ìdí ẹ̀ tí Banjo tó pe rẹ̀ ní Godfather. Òun ló ṣe ti rí. The same thing tó ń lọ sí orí fàájá tó ní àwọn pastor ń ṣe lòun náà fẹ́ máa ṣe. Ẹ̀yin fàájá nation, mi ò ní anything against yín o. Mi ò ní anything against yín, but máa tẹ́ gbọ́ nǹkan tí Banjo sọ. Jẹ́jẹ́ mi mo jókòó, ó ní èmi mo pè òun, èmi kọ́ mo pè ẹ́ Banjo. The first time tí mo bá ẹ sọ̀rọ̀, àwọn tó mọ̀ mí bíbáyìí mọ̀ pé mo máa ń keep record. Ẹni tó bá mọ̀ mí dáadáa bíbáyìí ó mọ̀ pé mo ń keep record. Ó dẹ̀ lè bá mi sọ̀rọ̀ láyé kí voice automatic ni. Àwọn tó mọ̀ mí lórí cyberspace yìí, wọ́n mọ̀ mí pé mo máa ń keep record. Ẹ wo nǹkan tó máa ń send sí mo mọ̀ gbé sẹ́yìn mi ni o. Ó lóun archangel, ó ní áńgẹ́lì lòun. Ó ní áńgẹ́lì ní òun. Ó bẹ̀rẹ̀ sí, mi ò pé mo ṣe live Genesis fún ẹ, mo dẹ̀ pé a lot of people tó wò mí ó mọ̀. Mo ṣe live Genesis, mo ṣe live bí mo ṣe ń ṣe live rí.
a máa ń pè wọlé ńgbà yẹn Bánjọ pè wọlé wọ́n dẹ̀ àwọn Bukky Jesse everybody ti ń ṣe story Genesis káàkiri ó ní Genesis máa ṣẹ̀wọ̀n ẹ máa gbọ́ o ó ní Genesis máa ṣẹ̀wọ̀n mo bá rẹ́rìn Genesis máa ṣẹ̀wọ̀n mo bá ní ó sọ àwọn èèyàn ní ó sọ yẹn mò ń wò òun ló mi ò pé Bánjọ bóyá igbó tó máa ń mu ló dá lórí rú ẹ gbọ́ ṣẹ́rí Bánjọ ọ̀rọ̀ ẹ ò jọ mí lójú Bánjọ fẹ́ kí èmi kí n bá òun kí n máa bá òun gbé irọ́ síta I can't do it olóhùn ríran orí eléyìí orí tọ̀hún tí bá mo ní nǹkan tí mo ní nípa Bánjọ gbogbo ọmọ Nàìjíríà mo fẹ́ play àwọn kọ̀ọ̀kan fún yín nísìn so that ẹ understand where I'm coming from ibi tí mo gbà ṣẹ́ ẹ gbọ́ nǹkan tó sọ ó ní it is a lie Bánjọ máa play ẹ̀ ṣó mọ̀ pé ẹni tó yàgbẹ́ ó sì gbàgbé ẹ kọ́kọ́ gbọ́ eléyìí ná eléyìí ó ṣe eléyìí ní May eléyìí tí mo fẹ́ play fún yín May 16 2024 nǹkan tó sọ leléyìí mi mọ nǹkan tí àwọn èèyàn fi mí pè a lot of people come to give me information it's not everyone ni mo máa ń sọ síta Bánjọ kò sí nǹkan tí Bánjọ kò ṣe tó a máa send message sí mi ní 3 a.m. ẹ̀yin èèyàn mi 2 a.m. mo ní kí ló ń ṣe bọ̀bọ̀ yìí ó lóun angel òun àwa ó ṣètìrí ẹ̀rí àwọn kìíní demonic stuff tó kó jáde tó lóun archangel òun kìíní kan and this one is 2024 eléyìí tí mo fẹ́ play fún yìí 2024 ó nítorí pé mi ò bá òun máa gbà ń gbé àwọn nǹkan tó ń sọ mú dẹ̀ rí pé ó wà depressed igbó tó ń mú ti ń ṣe nǹkan kò normal that was why I didn't do anything agbè mi ìwà so ẹgbẹ́ nǹkan tó sọ tó. First and foremost mo fẹ́ kẹ́kọ̀ọ́ gbọ́ eléyìí o fóònù yìí behave ara ẹjọ́. Like I told Jimmy, I'm not depressed, nothing is wrong with me. I'm 100% okay. And I tell people I'm an angel, but nobody believes. And that I can stop all the problem in the world in 5 minutes. And I told BBC that I want BBC to come and grant me an interview, and I want it to be live. They've taken me to hospital, and I told the doctors that what you are thinking, I know. But nobody can do anything because I can see people's mind. It's a gift from heaven. I'm not mad. Right now, police is telling me everywhere, and they are refusing to grant interview. But they can't come to me because I've done nothing. They came in yesterday, I got them out that I need to talk to BBC on social media. So why are they refusing? Sean, if I killed somebody last night, the only people who wake up to hear it. Now good news has come. Nobody's listening. Sean, your 2 boys, they are angels from heaven. No. You people don't know that. The way God does his thing. A lot of people say there's no God. Why don't they allow me and grant me press interview? Why is that hard for them? Bánjọ said that he's an angel. That he can solve the world problem in ṣẹgbọ́ ẹgbọ́ dáadáa màá wá gbé lọ sáwọn bí mi o mo máa farabalẹ̀ ṣé ni mo kàn fẹ́ kẹ́ mọ̀ ní o. They are just telling me everywhere, and I don't know why.
Ẹgbọ́n àwọn tó sọ. Hello, Sean. How are you? Like I told Jimmy, I'm not depressed. Nothing is wrong with me. I'm 100% okay. And I tell people I'm an angel, but nobody believes. And that I can stop all the problem in the world in 5 minutes. Fún ẹ̀yin tẹ́lẹ̀ gbọ́ dáadáa. Bọ̀bọ́ yìí ó lóun angel, ó lóun an angel. Only I can stop, only stop the problem with the whole world in 5 minutes. Ẹ wá gbọ́ bí báyìí. Mi ò gbogbo nǹkan tó fẹ́ kí n máa play lélẹ́yìí mi ò lè máa bá play rubbish. Well, Maureen Badejo, you will regret the day you were born for what you've done to me. I swear to God, I will take vengeance on you. Right now, at the Liverpool Hospital, I know you will sit down. Kò sẹ́ni tó lè pa mí. Máa ya gbogbo yín yamayama lẹ. Banjo, you say Maureen, why are you lying about what? Banjo, ṣé lè yóò ṣohun ẹni? Banjo, lying about what? Ṣé kìí ṣohun ẹni? Ẹ̀yin èèyàn mi, kí n tó sọ̀rọ̀ ibi tí mo lọ, ẹjọ́ ṣé lè yóò ṣohun ẹni? Well, Maureen Badejo, you will regret the day you were born for what you've done to me. I swear to God, I will take vengeance on you. Right now, at the Liverpool. Banjo, ṣé lè yóò ṣohun ẹni ẹ jẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ because ó wà ń bí o. Rotimi Godfather ni yes. Godfather fàájà ni mò ń sọ, it is your voice. So kí ni mo ṣe fún ẹ tó fi ní màá regret ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ o? Torí pé mi ò wá bá ẹ play irọ́. I cannot. I'm not ready to do that. I will not add you to my program. No. Voice note ẹ mò ń play yìí. Ẹ̀yin èèyàn mi, ìwọ fún ara ẹ̀ ń gbọ́, mo ní ṣé kìí ṣohun ẹ. Orí ẹ burú, did you ask me to play? You begged me to play it. This is why you are angry with me. Because mo ma play ẹ fáwọn èèyàn, mo kàn fẹ́ yẹ káwọn èèyàn tó àwọn èèyàn fàájà mọ ìdí ẹ̀ tó fi ń ya wèrè ni. So gbogbo ọ̀dọ́ kọ́ síbí báyìí. Ṣé rí ẹ máa gbọ́ o. Well, Maureen Badejo, you will regret the day you were born for what you've done to me. I swear to God, I will take vengeance on you. Right now, at the Liverpool Hospital, I know you will sit down. Kò sẹ́ni tó lè pa mí. Máa ya gbogbo yín yamayama Nigeria. I will destroy all of you. You better come out now. Kò bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Wọ́n bá yàwó sọ̀rọ̀ sí i. Ọkàn mi wá pé mo kì í wá láwọn èèyàn kan. Ìpè kì wá rí kíní, kì wá rí. Wọ́n ok rí wọn wò. Wọ́n bọ̀ sí bọ́ta bẹ́ẹ̀ ìyàwó ta tún gbójúlé gan onígbà kò ṣe bọ́ta ọlọ́pẹ̀ mi gbé mi sí mẹ́ta room ó bẹ̀ tó bẹ̀ bẹ́ẹ̀ did you come out ṣé orí gbogbo yín ṣe wẹ́mọ̀ má bọ́ta lọ sọ̀rọ̀ ṣé ẹ ṣàfẹ́ tẹ́ má ṣe kò ń gbà tó bá tẹ́ Maureen sórí oh you believe it I swear to Almighty God what I will do to you. Is Rotimi fàájà? Is Rotimi Godfather? Banjo, mo ti play koko o. Màá mú láti number 1 dé end. Àti gbogbo wọn táwọn family ẹ̀ sọ ń pa ẹ gbogbo ẹ̀ ní. Next up. Títọ́ tó bá pè mí, ohun ẹnìkan mo fẹ́ gbọ́. Tí ó bá ti pè mí, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ tó kọ̀ tó yìí, ẹ̀yìn kan tó máa ṣẹlẹ̀. Ilé fẹ́ kẹ́mi máa play ọ̀pọ̀ o mo kàn fẹ́ kẹ́ gbọ́ ni o ó lóun á dí pẹ̀lú wọn Nàìjíríà. Ìjọ tí mo ṣe mo lọ fún àlùwọ̀ fún gbogbo àgbáyé ni o àwọn tó ti ní fídíò mi tó ti ní fọ́tò mi bí mo ṣe jáde lọ́sọ̀ láyé ẹ̀fẹ́ mọ̀ gbogbo àwọn tí mo bá pàdé gbogbo akẹ́kọ̀ọ́ nínú mi lẹ́yìn gbogbo àwọn angels mi nìyẹn fún àmàjà wọ́n ti ní gbogbo pictures mi lọ́wọ́ so ìyàwó ọ̀mà lólò. Ó lóun fẹ́ blow oníkèmí máa bọ́ ọ̀tá mú dẹ̀ rí pé ó ti ya wèrè òun ni mò ń sọ yìí mi ò jí sọ ó ya wèrè ó wà depressed
igbó tó mu ti da orí ẹ̀rú nǹkan tí wọ́n ń sọ pé àwọn pásítọ̀ ń ṣe òun ni wọ́n fẹ́ wá máa ṣe kémi wá máa bẹ́ẹ̀ promote irọ́ kó wá máa sọ pé òun ríran òfò mo ò tí ì gbé nǹkan kan jáde o ẹ jọ̀ọ́ ẹ bá mi power tap mi tí ì gbé nǹkan kan jáde o ẹ jẹ́ á lọ sí nǹkan tá a fẹ́ ṣe lénìí so mo kàn fẹ́ kí gbogbo àwọn tí ẹ̀ ń castigate mi ní ọ̀dọ̀ Rotimi kẹ́ ẹ mọ̀ nǹkan tí ó ń bí bá a jọ nínú mi ìrírí mi ò mọ bá ń jọ rí mi ò rí rí jẹ́jẹ́ mi mo jókòó jẹ́jẹ́ mi ni mo jókòó mo ṣe bí mo ṣe show yìí ló pè ló dá sí tó bá dé wá sórí show mi a fẹ́ máa ṣe bí pé Ọlọ́run lòun máa wò òun rí eléyìí ọ̀rọ̀ tó bá sọ lánàá kò ní bá tèmi mu ó lè di 3 a.m. lóru á bẹ̀rẹ̀ sí send àwọn voice mo ní nǹkan tí mo ní ó ju 1,000 I got tired ó try kí máa ó ní kí lọ gbé jáde mo lè mi ò lè fi ṣe show because I don't believe in everything that he's saying because mo rí pé ẹ̀mí èṣù ló ń lò ó ń ṣẹ̀mí Ọlọ́run so why should I go out and be telling people rubbish ẹ wo rádaràda tó ó ti pọ̀ o àwọn demonic stuff yóò lọ kó jáde Ọlọ́run wo ló ń lò ẹ́ pẹ̀lú àwọn ibi tó ti jó candle tó ti gbé ilé ó pọ̀ o ẹ̀yin èèyàn mi mo kàn dákẹ́ ni I just kept quiet. He continued to tell me I'm an angel. Áńgẹ́lì òun ríran tẹ́ bá gbọ́ nǹkan táwọn ẹbí ẹ̀ sọ sí mò ń gbé bọ̀ because mo rí pé gbogbo àwọn èèyàn ní láti mọ̀ a kàn máa bí èpè a máa ṣe everything ó ṣe wáyé igbó tó mu ti dorí ẹ̀rù that was why I didn't answer him mi ò sọ̀rọ̀ mo sọ fún mo ní ìwọ pera ẹ áńgẹ́lì tó ń mugbó mo ní áńgẹ́lì rádaràda wo ni mo kọ́ síbẹ̀ padà mo ní áńgẹ́lì tó ń mugbó áńgẹ́lì tó ń bóbìnrin sùn mo ní ṣé áńgẹ́lì nìyẹn ni ẹ ó nílò sáà ní ẹsẹ̀ tí mo sọ pé olúborí mo sọ pé òun áńgẹ́lì mo ní áńgẹ́lì irọ́ ni so àdéhùn ẹ̀mí ọ̀rọ̀ sílẹ̀ he's looking for a platform where he will come and display stupidity and nuisance so mo ṣẹ̀yìn. When they send me the one somebody was even saying pé mo bolu alosoro mi mo lu alori mo bolu alosoro bó ṣe pọ̀ ọmọ kan fẹ́ kí gbogbo yín ẹ jọ̀ọ́ amugbo áńgẹ́lì yes how can I come out màá ní eléyìí ẹ̀mí Ọlọ́run sẹ́mi Ọlọ́run lélẹ́yìí èèyàn tó lòun áńgẹ́lì èèyàn tó ní mẹ́ta kìíní tó ń gbé lọ sí Liverpool ẹjọ́ gbogbo nǹkan tó sọ fún máa ṣẹlẹ̀ ó sọ prophecy jọ o àwọn prophecy fake ló sọ jọ o that was 2024 May mo ní date mo ní time kò dẹ̀ ń ṣe mi nìkan ló ń pè ó ń pè yèyé dára ó pè ṣé bí gidi gbogbo àwọn yẹn ò dá lóhùn kémi bọ́ síta kí wọ́n máa play irú eléyìí fún ẹ̀yìn kí wọ́n máa torí pé mi ò ṣe é ó lóun máa dín pẹ̀lú mi èmi dẹ̀ rí pé ó wẹ́ mi ò dá lóhùn mi ò tẹ̀ rí tiẹ̀ rò amúgbó màláìkà ni ẹ̀yin ò rí pé kò nọ́mà ni kò nọ́mà ó lọ sórí péèjì Rotimi àtàwọn tó náà ń lọ sí èmi ológun àná ayé mi ò bàjẹ́ bíi tiẹ̀ omi ò ní ìdásí join work pẹ̀lú ọmọ kò fẹ́ yẹ kó yí ẹ pé tí mo bá ṣe ẹ́ kò pọ̀ jù lẹ́nu mi tí màá wá tí màá ní òṣẹ́ ẹlẹ́dàá mi ó dẹ̀ mọ̀ pé mi ò ṣẹ́ o ò sanwó data fún mi o ò gbà mí níṣẹ́ o ò sanwó data fún mi kì í ṣe pé mi àti ẹjọ́ ní anything mi ò rí ẹ rí mi ò mọ̀ ẹ́ o lè mí pè wọ́n mi ò pè é ìwọ ló ń pè mí most of the time I only call you once because you left a message and to call you is urgent. Fóònù mi máa wà automatic recording gbájọ so ní mo gbà pé ẹ wá sí wá bẹ̀ nígbà tẹ́mi pè ẹ́ mo níṣẹ́ ọmọ babaláwo ni ẹ ẹ̀yin èèyàn
ẹ máa wò ó. So ẹ já lọ sí nǹkan tí Pastor Adébáyọ̀ sọ lórí ọ̀rọ̀ Olúalọ. Olóhùn kò angel kankan, áńgẹ́lì àmúgbò ni mo máa padà farabalẹ̀. Mo máa padà farabalẹ̀ ṣe show ẹ̀kẹ́ mọ̀ pé nǹkan tó ní àwọn pastor yẹn ṣe lòun náà fẹ́ ṣe. Ó wá ní ó wá sọ fáwọn yẹn pé BBC máa gbé òun, ṣé BBC gbé oníyẹ̀yẹ́ ẹ ni? Wọ́n ti access ọ̀hún ni pé mental case ni ẹni wọn ò ṣe dá ẹ lóhùn. Ẹjọ́ ṣé BBC gbé oníyẹ̀yẹ́ ẹ ni? Ó ní BBC máa gbé òun. BBC gbé oníyẹ̀yẹ́ ẹ ni mo kàn wó báyìí. Kò sẹ́ni tó dá ẹ lóhùn bí ká mọ̀ pé ó rẹ̀ ẹ́ pé o ní mental case ó dẹ̀ yẹ kán yẹ̀ ẹ́ wò. Àwọn ẹbí ẹ̀ dẹ̀ sọ máa play ohun àwọn ẹbí ẹ̀. Kì í ṣe ní because mi ò ráyè lẹ́yìn, kì í ṣe ní máa play máa farabalẹ̀ so that àwọn tó ń bú mi ní violation yẹn wọ́n á rí pé mi ò ní anything against yín o. And mo gbọ́ nǹkan tí Mo sọ. Mo, mi ò ní any problem pẹ̀lú ẹ̀. And I don't know why you guys are angry. I did not offend any of you. Let's get things right. You came on my show here. And I ask you sincerely kí gbogbo èèyàn dẹ̀ máa gbọ́, and ó dẹ̀ sọ online. Ó ní mo wá gbà tí wọ́n sọ̀rọ̀ àwọn èèyàn wá ní there is fragile person here, there is more here, there is more here. Mo dẹ̀ gbé ẹ wá sókè. I have nothing against all of you. I love what you guys are doing. Mo dẹ̀ ní ó dẹ̀ ní ẹ ti comb gbogbo France. That was what I have it recorded. Life ni. Ó ní ẹ ti comb gbogbo France. Pé ẹ máa rí woman yẹn. Mo ní ẹ̀rí kẹ̀. Mo ní pẹ̀lú ọmọ ẹni ẹ ti comb ẹ̀. Àwa ẹ̀yin mẹ́ta lẹ wà lórí bíbáyìí. So kí ni mo gbà ṣẹ̀yìn? Tẹ wá ń lọ sórí Rotimi dẹ̀ wà lórí platform mi ò lórí platform yìí. Anybody bá fẹ́ sọ anything against you, I will tell them to stop. Mi ò ní gbà kí o wà kó máa bú MB. But you ó fi àwọn èèyàn ẹ sílẹ̀, you were rejoicing. Lórí kíni? But mo dákẹ́ because mi ò fẹ́ kó dàbí pé èdí mú wa. But tí mi ò bá jẹ́ kó yí àwọn èèyàn, ṣé ní mo yẹ wà yìí? Mo máa ń dákẹ́ ni. Ó máa tì mí dé àwọn ibìkan kí tó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀. Mo dẹ̀ kí ni mo ṣe fún yín? Because some people are doing it because of money. Mo, I listen to everything you said. Do you even know me? Do I look like I'm hungry? Do I look like I'm looking for followers? How many times do you see me post anything? How many times do you see me cut my own video? What do you think? What do you think I'm looking for in this particular case? Mi ò ṣàṣà dìde ṣe case Olúalọ tí gbogbo yín ò bá mọ̀. Èmi mo máa break story. Ṣé wọ́n break story? Ó wá jẹ́ bàbàrà ni. Kí lẹ break? Ṣé tó Olúalọ yìí wá jẹ́ big deal ni? I break story. Gbogbo wa la jọ máa ṣe. And when you do a story, tó bá jẹ́ ìwọ nìkan ló dá ṣe, kò lè trend igi kan ò dágbó ṣe ẹjọ́. Tó bá break story, tí gbogbo wa bẹ́ẹ̀ gbé tó bá jẹ́ òótọ́ ló gbé dání, gbogbo èèyàn ló máa bẹ́ẹ̀ ṣe now. So kí ló dé tẹ́ ń bínú? Ẹ dẹ̀ bọ́ sórí platform yẹn ẹ̀dẹ̀ sọ kàtìkàtì sí mi ò deserve ẹ̀ now. I asked, you came on my platform. You said at the comb everywhere. Ìyàwó Olúalọ ẹ̀rí ní France. That was what you told the whole world here. So, kí ni mo ṣe? Èèyàn, when there is a case like this, èèyàn kọ́kọ́ ló máa ṣe. Gbogbo wa la jọ ń wá. Gbogbo wa la fẹ́ help ìyá Ìjẹ̀ṣà. And it's not your case. Ṣé bẹ́yàn kan ló gbéṣẹ́ wá fún ẹ? Ṣé family ló gbéṣẹ́ wá fún ẹ ni? So, ẹ jẹ́
ká ṣọ́ra wa o. Ìyábọ̀ kì í ṣe family ẹ, kò ń ṣe family mi. And every other bloggers, why are you fighting everybody? Why are you fighting everybody because of all this? If I don't love what you are doing, ṣé màá wá bá ẹ ni? Ṣé mo ti wá bá ẹ lánàá ni? Ìjọ́ mo ti jáde gbẹ̀yìn. Ṣé rò pé mo ń wá followers ni? I appreciate you. So why tí o fi wá jẹ́ káwọn èèyàn máa sọ̀sọ́kúsọ sí mi lórí platform on top of waiting? Before I went ahead, irú regard wo ló fẹ́ kí n tún fún ẹ Rotimi? I called you. After I have all the information in my hand, after I have all the numbers in my hand, and I called you, pé Rotimi, nǹkan báyìí ṣẹlẹ̀. Ó dẹ̀ ní okay, màá sọ fún wọn pé sister, ṣé kèmi tún play ohun conversation wa ni? Màá sọ fún wọn pé sister mi máa pè yín. Tí ìwọ bá fẹ́ ṣe dáadáa ni. Nígbà tó mọ̀ pé o ní ìdàtí bóyá wọ́n ní kó má sọ̀rọ̀ àbí you change your mind, why don't you call me? Àbí send a message, Sister Maureen, so and so kò ṣeé ṣe o. Can I let everybody know any story tó bá wà lórí cyberspace tó ti di national báyìí, everybody ló gbé. Bó bá ṣe wá get information, that's your own problem. Kò ṣe pé mo wá ń gbé information náà, ibi mo bẹ̀rẹ̀ sí ṣe investigation tèmi ni. Mo bẹ̀rẹ̀ sí ṣe investigation tèmi, mi ò ní yín lára náà. So kí ló ń bí yín nú? Tẹ́ bá dẹ̀ fi pé nǹkan tí mo sọ correct, ẹ lọ mú eléyìí tó correct wá náà. So let's ẹjọ́, mi ò fẹ́ jà, mi ò dẹ̀ fẹ́ káwọn Olúalọ fi pé nǹkan wọn mú wa. Ẹ̀ṣẹ̀ mi torí pé mo pè ẹ́ ò dáhùn. Mi ò dẹ̀ ní láti collaborate lọ́wọ́ ẹ, mi ò dẹ̀ ní láti gba permission lọ́wọ́ ẹ, because mi ò ní láti gba permission lọ́wọ́ ẹ, because ọ̀rọ̀ wà lórí social media. Àwọn tó yẹ kí n bá sọ̀rọ̀ wọ́n fún mi ní information. Ṣé mo lè lọ sí ìlú yẹn kí lọ bá béèrè èèyàn láláì má ní details wọn lọ́wọ́ ni? Mi ò ṣiṣẹ́ náà, mo ṣe nǹkan tó yẹ kí ṣe, nǹkan tó yẹ kí ṣe, mo kàn decide pé mo ò fẹ́ play ohun ni. So ẹ jẹ́ ká respect ara, mo ń respect yín jọ̀ọ́, mo bẹ̀ yín ni. Because mo rí obìnrin kan tó bọ́ sórí platform yìí tó ń sọ kátikàti. I'm still going to go and bring that voice note and play, but that is not today. Mo fẹ́ sọ̀rọ̀. So fún ẹ̀yin tí ẹ join mi, mi ò ní any problem pẹ̀lú ẹ o. I love what people are doing. I love what Rotimi is doing. The only thing I don't like ni pé nígbà tí mo ti wá bá. The most thing is to find the Iyabo. Yes. But the most important thing is to find her in good health. So Godfather, ó bẹ̀rẹ̀ sí sọ kátikàti. Mo ń padà bọ̀ wá bá ẹ o, because mi ò ṣẹ̀ fún ẹlẹ́dàá mi tó fi ń ṣeré, mi ò ṣẹ̀ náà. Mo ní business pẹ̀lú ẹ náà. Mi ò ṣẹ̀ náà. No, mi lédè, gbogbo ń tẹ́ ẹ
tẹ́ sọ òtítọ́ ni. Fún ẹ̀yin tí ṣe rí voice note fẹ́ play yìí, mi ò fẹ́ play ẹ̀ tẹ́lẹ̀, gbogbo àgbáyé ẹ máa gbọ́. Mi ò fẹ́ play ẹ̀ tẹ́lẹ̀, mo kàn wà ní that was on the 28th. Mo kàn recall Pastor Prophet Adébáyọ̀. Bí mo ṣe rí mo gbé. And you all know me. My phone is in automatic recording. But I don't want to play this voice note yet. Because voice note yìí ó deep. Ó dẹ̀ ní àwọn oríṣiríṣi lọ́wọ́. So mo wá wò pé mo fẹ́ ṣe investigation lórí gbogbo nǹkan tí mo gbọ́ ń bì. But ẹ jọ̀ọ́ ẹ bá mi power tap, ẹ má jẹ́ kó cut o. But ṣàdédé ni mo rí tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pè mí láti pé Pastor Adébáyọ̀, Prophet Adébáyọ̀ dárúkọ mi, kí ni mo bá sọ o? Kí ni mo bá sọ o? Kí ni mo bá sọ? Kí ni mo bá sọ? Mo ní mo ò dẹ̀ tí ìfẹ́ sọ nǹkan tí mo bá pastor yìí sọ o. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Ìyábọ̀ ìyàwó Olúalọ. Ẹ mọ̀ pé mi ò kì í ṣe wòlíì. Ẹ mọ̀ pé mi ò kì í ṣe wòlíì. Ilé tèmi, àdúrà tèmi ni pé kí a rí Ìyábọ̀ kó jáde fún ara ẹ̀, kó wá fẹnu ara ẹ̀ sọ̀rọ̀. Mo dẹ̀ mọ̀ pé ó máa tó jáde lágbára Ọlọ́run. Gbogbo àṣírí gbogbo àwọn tó lò ló máa tú. Gbogbo nǹkan tán ṣe sí lọ́lọ́run máa bàjẹ́. Mo dẹ̀ mọ̀ pé bí kíní ṣe ń lọ yìí, ọ̀run lọ́wọ́ sí. Ó máa bà gbogbo agbára wọn jẹ́ because níwájú ẹ̀ Ọlọ́run àtèèyàn mo ti make up mind. Mo ní I don't have time for this thing. Mo ní nǹkan míì tí mo ń jẹ pé mi ò fẹ́ ṣe mọ́, but the more I say I don't want to talk, the more situation come out. So ẹ gbọ́ àwọn tí pastor sọ. Ìlédè gbogbo ń tẹ́ sọ òtítọ́ ni. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, tèmi náà bá ní nǹkan ìkọ̀kọ̀ lórúkọ Jésù, àṣírí tèmi náà máa tú. Àmín Jésù Kristi. Gbogbo ń tẹ́ sọ pátápátá òtítọ́ ni. Nígbà tí arákùnrin tọmọkùnrin dé orí òkèèrè ọ̀dọ̀ bàbá Ṣàmì àdúrà ló dé sí. Ìkan wà wọ́n pè ní Òní. Ṣé ẹ ń gbọ́ o? Ṣé ẹ ń gbọ́? Godfather máa padà wá dáhùn. Èmi máa padà wá dá gbogbo yín lóhùn. Máa padà wá dá ẹ lóhùn. Bíyà o rò pé mo jọ ìwọ tó ń gbó torí ò pé. Business mi ṣe yẹn ò yàtọ̀ sílé tó ń sọ yìí ni. Ta ló ní mo lù ú jìbìtì? Kó bọ́ta. Ṣé ni kó bọ́ta? Mo wá wà nú ẹni yẹn ni. Màá wá kó èèyàn 50 jáde. Mi tẹ̀sí ráyè tẹ̀ èmi ni wọ́n fẹ́ wo èmi. Ìlédè gbogbo ń tẹ́ sọ òtítọ́ ni. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, tèmi náà bá ní nǹkan ìkọ̀kọ̀ lórúkọ Jésù, àṣírí tèmi náà máa tú. Àmín o Jésù. Gbogbo ń tẹ́ sọ pátápátá òtítọ́ ni. Nígbà tí arákùnrin tọmọkùnrin dé orí òkèèrè ọ̀dọ̀ bàbá Ṣàmì àdúrà ló dé sí. Ìyẹn Olúalọ o. Ìkan wà wọ́n pè ní Òní. Ọ̀dà bàbá Ṣàmì àdúrà náà nìyẹn wà. Lẹ́yìn ẹ̀, Ẹ́skáyà ọmọ abẹ́ bàbá Kẹ́hìndé Ọ̀la ni.
ìgbà tí ò lè dúró kò lè fara dàyà ló sá kúrò lọ́dọ̀ bàbá yẹn Káyà gangan. Ọlá òdélé olè délé ni. Ẹ̀gbọ́n báyìí ló sá kúrò lọ́dọ̀ bàbá yẹn. Bó ṣe ń lọ orí òkè káàkiri ló dórí òkè èrè o. Ṣé ẹni tó gba ìlú Olúwalọ bá sọ pé Olúwalọ òṣù kò sínú ẹgbẹ́ irọ́ ló pa. Ọba ìlú yìí gbogbo ń tẹ́ ẹ sọ òtítọ́ ni. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí tèmi náà bá ní nǹkan ìkọ̀kọ̀ lórúkọ Jésù àṣírí tèmi náà máa tú. Àmín Jésù Kristi. Gbogbo ń tẹ́ ẹ sọ pátápátá. Òjó Olúmúyìwá oníkọ̀rẹ́ẹ̀tì. Nígbà tí arákùnrin tọmọkùnrin dé orí òkèèrè ọ̀dọ̀ bàbá Ṣàmì àdúrà ló dé sí. Ìkan wà wọ́n pè ní Níyì Òní. Ọ̀dà bàbá Ṣàmì àdúrà náà nìyẹn wà. Lẹ́yìn Káyà ọmọ abẹ́ bàbá Kẹ́hìndé Ọ̀la ni. Ìgbà tí ò lè dúró kò lè fara dàyà ló sá kúrò lọ́dọ̀ bàbá yẹn Káyà gangan. Ọlá òdélé olè délé ni. Ẹ̀gbọ́n báyìí ló sá kúrò lọ́dọ̀ bàbá yẹn. Ṣé fẹ́ kí iyọ̀ Godfather ni ẹni sùúrù? Bó ṣe ń lọ orí òkè ká. Ṣé fẹ́ kí blọọkì ẹ̀ dànù ni mi ò ráyè ẹ̀? Ṣé fẹ́ kí blọọkì Godfather tó bá disturb yín máa blọọkì ẹ̀ dànù? Mẹ́wàá ẹ̀ kò tó mi mú mi ò ràn. Mo dẹ̀ sì máa jókòó play gbogbo every goddamn thing. Mo ì máa jókòó play gbogbo all goddamn thing. Okay, it's distracting you guys. Mo ń wà máa yọ́ dànù ṣe jẹ́ yọ́ dànù. Ìgbà tó bá yá Rotimi máa tó mọ̀. Ẹ má bínú mo ti block ẹ̀ dànù ó ti gba rapture so ẹ jẹ́ a sọ̀rọ̀ wa. Káàkiri ló dórí òkè èrè o. Ṣé ẹni tó gba ìlú Olúwalọ bá sọ pé Olúwalọ òṣù kò sínú ẹgbẹ́ irọ́ ló pa. Ọba ìlú yẹn gangan ló sọ fún Káyà kó gbé Olúwalọ rìn pé kó mú ì. Òtítọ́ ni mo bá yín sọ o. Ìlú èrè ò yẹn àwọn olóòótọ́ gbọ̀ngbọ́n sì wà níbẹ̀ tí wọ́n lè tí ẹ lè gbé àwọn aṣojú yín kan lọ fi mú sílẹ̀ ẹ gbọ́ wírí. Àìmọye obìnrin náà ti báyé wọn jẹ́ wọ́n ti lo ògo wọn dànù torí bàbá Ṣàmì àdúrà yìí jó lóòótọ́ ìyẹn rí àṣírí. Bó ṣe bàbá Ṣàmì àdúrà yìí sì wà láyé. Bàbá Ṣàmì àdúrà wọ́n ti pa. Wọ́n ti pa bàbá Ṣàmì àdúrà. Tòró lóòótọ́ ni bàbá yẹn. Àwọn CAC gidi ni bàbá yẹn. Torí òótọ́ ni bàbá yẹn dúró lé lórí. Wọ́n ti pa. Wọ́n di pápá di kòkò pẹ̀lú àwọn alàgbà orí òkè àwọn ìgbìmọ̀ orí òkè. Ìgbà kan kòkò kan Káyà dì ó kó gbogbo wọn yọ fowó tọ̀ wọ́n ó ṣe bá délé kan. Wọ́n fi lé bàbá Ṣàmì àdúrà sí ìsàlẹ̀ díẹ̀
ó wá lọ bẹ̀rẹ̀ tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ orí òkè yẹn nísàlẹ̀ díẹ̀ lérí ìwúbẹ̀. Bàbá yẹn mọ àṣírí gbogbo wọn pátá. Ọ̀rẹ́ mi wà lórí òkè Ìdó àjìnà rí. Ẹ máa kọ́kọ́ kan Ìdó kẹ́ ẹ tó dé Èrìò tẹ́ ẹ bá ń bọ̀ láti Iléṣà. Ó kàn dín lọ́jọ́ kan èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀ bóyá ẹ mọ̀ mí dáadáa. Ẹ mọ̀ ní lọ́dọ̀ àṣàbí. Because kò sí ohun tí Àṣàbí ò mọ̀ nípa mi. Kò sí ohun tí Àṣàbí ò mọ̀. Ẹ̀yin èèyàn mi, this is the first time tí màá bá Prophet Adébáyọ̀ sọ̀rọ̀. Mo kàn wà nínú yàrá ni, mo kàn ná pè. Because gbogbo yín pè mí, ẹ̀ ń send message. Kí ló bá Prophet Adébáyọ̀ sọ? And you know èmi ò ní parọ́ kankan. Ṣé ní gbogbo ẹ̀yin pastor? Bo ẹ jẹ́ agbọ́ lọ. Ilẹ̀kùn lé mi ṣí sílẹ̀ fẹ́ ní bọ́dì. Ilẹ̀kùn yàrá mi ṣí sílẹ̀ fẹ́ ní bọ́dì. Èmi ní nǹkan kan téèyàn ń gbé pamọ́. Màá sọ òótọ́, màá dúró lórí òtítọ́, òtítọ́ ni máa kú sí. Àwa ṣèpàdé kan ní Ìdó lọ́dún yẹn lọ́hùn. Line yẹn cut off fún bíbá ibò ó máa join padà. Bóyá 1999 or 1990, bóyá 2000 ní ọmọkùnrin tẹ́ ẹ̀ pẹ̀lú Olúalọ́ yìí wá. Ṣé ẹ gbọ́ o? Ló kúnlẹ̀ wájú bí bàbá ẹ bá wa béèrè fún agbára Ọlọ́run. Ọlọ́run dá agbára lu àwa náà. Bàbá ẹjọ́ ẹ ṣàtúwà wa. Èmi wá sọ fún lọ́jọ́ mo ní ìwọ yìí tó máa tó dìdàkudà. Mo ní ìwọ yìí máa dìdàkudà tó bá yà. Ká ló jẹ́ni tí etí rẹ̀ ṣí. Ká ló jẹ́ni tó ń lọ sọ́run tó mọ Ọlọ́run dáadáa. Ó yẹ kó padà wá pé bàbá ohun tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan yẹn kò yé òun. Àbábá gbàdúrà ń gbà yẹn. Ẹ̀skáyà gangan àtọ́ba Èrìò àwọn náà bá yé Olúalọ́ jẹ́. Olúalọ́ fúnra ẹ̀ ti wá rìn ju Ẹ̀skáyà àtọ́ba ẹ̀ gan lọ. Ẹ gbọ́ báyìí. Bẹ́ẹ̀ni. Ó lọ ọmọbìnrin yẹn ni. Ṣé ẹ gbọ́? Òótọ́ ni mo bá ń sọ ọ́. Náà fún ṣàánú wa. Òun lóbi, òun sí kankan ń bẹ̀. Ẹ pé Gbénga, káàṣírí wọn ti tú, káàṣírí wọn tó tú ni mo ti sọ fún Gbénga pé Àìsáyà Olúalọ́ lágbájá Súlẹ̀ káyìn tó tó àṣírí Súlẹ̀ náà, káyìn tó tó àṣírí Olúkọ̀yà, káyìn tó tó àṣírí Samson Ayọ̀rìndé, èmi tẹ́bi tó àṣírí ẹ̀ mo bá yín sọ̀rọ̀ yìí. Orí òkè tó yẹ lolúwa ti máa ń tó àṣírí gbogbo wọn fún mi. Títí kan o, àwòye dẹ́pọ̀ gbogbo wa everybody. Everybody. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti gbọ́? Mi ní kọjá ibi tí mo délé ni. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ o. Débi àwọn ọmọ yapa. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Ẹ kúkú mọ̀ pé mi ò kì í ṣe prophet, but mo mọ̀ kíní kan ó dá mi lójú. Kíní kan dá mi lójú gidigidi. I understand things of the spirit. Oníkánukú ló ní ẹ̀bùn tiẹ̀ o. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ ní ẹ̀bùn tiyín. Èmi lẹ́bùn tèmi. Èmi ò kì í ṣe prophet o. Ṣé mọ̀ pé àwọn prophet àwọn náà máa ń rí ayé tó máa ń rí ọ̀run. Ṣé mọ̀ pé Olúalọ́ prophet ni. Prophet Adébáyọ̀. Oh, network. Okay, picture. Okay, kí ló ní kí okay, drag the puzzle. Oh God, oh.
ẹ wo mi mọ drag the okay èmi ọ̀rọ̀ kíní ti sú mi o ọ̀rọ̀ TikTok yìí ti sú mi o Ọlọ́run jẹ́ kí n gbà mo ti mọṣẹ́ o mo ti mọṣẹ́ o yes o Isaac brother Isaac mo drag yẹ brother Isaac ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ o ẹ bá wa táàpù o mi ní tí ìkọjá bí tí mo wà yìí o ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ bọ́ kí ló mú mi jáde ṣe ni wọ́n dẹ̀ ń bọ̀ báàdì mi. Prophet Adébáyọ̀ said àwọn ti bá Maureen sọ̀rọ̀ kí ni mo bá wọn sọ kí wọ́n á sọ ẹ dẹ̀ mọ̀ pé mi ò ní parọ́. The man has been trying to warn people about Oluwalo since ó tán. Babe Susie babe, how are you darling? You are spiritually insulated, that is known. Thank you my bro. Sheila ajá tèmi nìkan ṣoṣo. My brother, I know. Ẹ mọ̀ pé pàtí mo wá bí àṣẹ lórí pọ̀ mi ò mo fẹ́ kí everybody sọ opinion ẹ̀. I don't want to put my opinion on anybody. One thing tí mo mọ̀ tó dá mi lójú. Glory. Wọ́n gba ògo. Wọ́n gba kíní kan ògo ló ń jẹ́ wọ́n ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ Nàìjíríà. Àwọn pastor yẹn wọ́n ti damage èèyàn. Ìyàwó Olúalọ fún ara ẹ̀. Ó mọ bó ṣe ń lọ òun fún ara ẹ̀ ń sọ ẹ sì máa gbọ́ lẹ́nu ẹ̀. Ọjọ́ náà dí kan lẹ́nìí. So Pastor Oluwalo wọ́n lo ìyàwó ẹni another prophet now confirm it. This is loud. Ìyàwó lo òun. Mr. Maureen be my party. If you come for Rotimi, I will fight you. Try and make peace with Rotimi. Rotimi mi ò ní mi ready àti mi lè bájà. Kò sí nǹkan mi ò bájà. Kí ni fẹ́ máa bájà fún? Ó wà láàyè tí ẹ mo wà láàyè ara mi. So why tí máa fi bájà? Kò ṣe mí now. Ó ní o understand. And I love you, Sister Maureen, since I has been following you. You are always saying the truth, nothing but the truth. Kí ni fẹ́ máa parọ́ fún? Ọjọ́ mélòó ẹni tó máa sùn lẹ́yìn tá àmì tó máa jí lọ́la ni màá ní mo máa parọ́. Mi ò ń dá blog, kò sí blogger tó lè lóun fẹ́ drag mi ní dá ẹ lóhùn. Yes, kò tíì sí. Wọ́n máa drag mi, màá kàn máa wò ẹ́ báyìí ni. Mi ò ní dáhùn. Because kò sẹ́ni tó lè distract mi mo mọ bí tí mò ń lọ. Ṣé rí kò ṣe mí náà kí ni fẹ́ máa bàjà fún tèmi Bánjọ ló ń twist everything màá dẹ̀ gbé ìbọ̀rọ̀ Bánjọ wá màá tú gbogbo ẹ̀ màá sẹ́ǹdì ẹ̀ gbọ́ àwọn eléyìí tó wọ́ọ̀sì sì pọ̀ bọ̀ èní òun ṣọjọ́ ọ̀rọ̀ ti Bánjọ mo kàn fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin fàájà mọ̀ pé mi ò ní anything against yín kí ni màá bínú sí yín ẹ̀ ń tú àṣírí láti tú àwọn èèyàn sílẹ̀ ìdùnnú mi ni kẹ́ ẹ liberate àwọn èèyàn káwọn èèyàn bọ́ nínú oko ẹrú tó kó wọn sí àwọn pípù ti bà ayé wọn jẹ́ oògùn náà fi ń control wọn wọ́n dẹ̀ ṣe bíi pé Jésù so why ẹ̀dẹ̀ ń tú wọn the last one mo gbọ́ kan ní èèyàn kan sẹ́yìn dẹ̀ sí mi mo ní mi ó ní kí n gbọ́ mo gbọ́ kan báyìí mo dẹ̀ dúró lórí steering so ọmọ èèyàn tó liberate nínú yẹn ni èmi ni mo mọye èèyàn tí Ọlọ́run ti gba owó tèmi tí mo jókòó ṣé mo mọ̀ ni I will go some places àwọn èèyàn máa dá mi dúró Sister Maureen God bless you so ó kí ni mo fẹ́ ṣé mímọ̀ ṣe mi ni mo wà láyé ni ẹ̀rọ pé wọ́n ti ní pa mí dànù ní tọ́lọ́run bá wà lẹ́yìn mi so why
Adeola Adebisola Ode, my sister, how are you? So why will I come out and be fighting èèyàn tó ń sọ òtítọ́? Anybody lè ní problem pẹ̀lú èmi ò ní problem pẹ̀lú yín. Why? So ṣé mi ò mọ bó ṣe ń operate ni? Nígbà tó bẹ̀rẹ̀ damage control, that was why I came in that I want to ṣe damage control. Bó ti ṣe damage control, mo dẹ̀ sọ fún Rotimi nígbà tí mo bá sọ mo ní bìkẹ́ àwọn people ti bẹ̀rẹ̀ damage control. I know them. Kí ni wọn fojú mi rí? Ẹ lọ sórí internet àìmọye oríṣiríṣi tó kàn pa mi tí ò true mi ò dá wọn lóhùn. O lè ṣe irú case tó ṣe o lè máa liberate èèyàn. Wọ́n máa attack ẹ. O lè ṣe nǹkan tẹ́ ẹ lè ṣe. Bó ṣe attack ẹ spiritually, no máa attack ẹ physically, no máa go to court pẹ̀lú ẹ. Kò ń ṣe ẹrù ọmọdé. Because it's multi-billion pounds empire ló ń tiwọ́ bọ̀ yẹn. Because wọn ò fẹ́ káwọn ẹrú tó ń kó sínú ìgbèkùn. Wọn ò fẹ́ kó yè. So why should I wake up? I'm telling you, inú mi dùn. Mo rí àwọn ọmọ kéékèèké ń sìn. Our children are coming out. They are doing video. They are exposing them. And I'm happy. It is my joy. Ìjọ́ tí mo rí Rotimi tó ń ṣe nǹkan tó ń ṣe yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ní Ọlọ́run continue to empower him. Let him continue to expose them. So why tí ó fi máa jẹ́ pé òun ni màá wá jókòó? Ni màá máa ní pé kó má ṣe nǹkan tó ń ṣe. Kí ló kàn mí? Mo ní ìdí platform. Mi ní ìdí blogging. Mi ò ní kó má ò fẹ́ ṣe mọ́. Kí ni fẹ́ fi blogging ṣe? Do you see me? Ṣé ẹ rí mi tí mo ń post ni? I don't even have the time. Ìjọ́ mélòó lẹ rí mi tí mo ń wá síta? But tó bá tí condition bá ti fà báyìí tó yẹ kí n dìde, màá bọ́ síbẹ̀, màá sọ̀rọ̀. But even this Oluwalo's case, I did not just